tabari gbogbo ọmọ tó ń pariwo pé àwọn ò fẹ́ ru ẹkùn àwọn ò fẹ́ ru ẹkùn ẹjọ́ torí Ọlọ́run available bus wà fún wọn tí wọ́n lè wọ̀ láti anywhere tí wọ́n bá wà lọ sí Sambisa wọ́n lè wọ mọ́tò lọ sí Sudan tó bá dé wọn bàbá wọn rìn délẹ̀ Yorùbá náà ni ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní rìn wọ́n lè rìn lọ Mali àbí kó rìn lọ Burkina Faso dandan kọ́ ni kẹ́ fẹ́ ru ẹkùn àwọn ọmọ Yorùbá original tí wọ́n fẹ́ ru ẹkùn come inside irú ẹkùn come inside first bus stop protection of Yoruba land second bus stop security of Yoruba land third bus stop our culture and heritage must come back to life last bus stop gbogbo àwọn ọba wa must be respected ọkọ wa gbọ́dọ̀ balẹ̀ ilẹ̀ Yorùbá ẹ come inside ẹ jẹ́ má rọ ṣì ó tó mi lè gbìyànjú lẹ́sẹ̀ o kẹ́rìbọ̀dì má tẹ̀mí mọ́lẹ̀ wájú ni mo jòkó sí mo fọlọ́run bá bẹ̀yìn ètò bá jẹ́ ọmọ Yorùbá original tẹ́ ẹ fẹ́ ru ẹkùn ẹ má dúró ẹ rọ máa wọlé nísẹ̀lẹ̀ ń kẹjọ ni kó ní kálukú bá rọ ṣe má tira yín inú wa dùn ní sípò àkọ́tún pàwọn ò fẹ́ ru ẹkùn àwọn ọmọ Fúlàní kò sí wàhálà next available bus tó ń lọ Katangora tó ń lọ Sambisa Sokoto Maiduguri ibi tí wọ́n ti di wọn tó ti wá ìlú òṣìṣẹ́ àwọn ìlú òṣìṣẹ́ ti wá yẹn ẹ bá máa kọ́ sí comment section ẹni kó máa tẹ̀lé ọkọ̀ yẹn lọ àwa ò bẹ̀ wọ́n o you don't want irú ẹkùn we don't force you you don't like us we hate you gbé wa nìyẹn láyé irú ẹkùn come inside Yorùbáwùyí lórúkọ mi ẹ káàbọ̀ ẹ̀yin tèmi ẹ káàrọ̀ ẹ̀ka sàn kalẹ̀ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yín àwọn ọmọ kàwọn gan ní nọ́mbọ̀tà wọn láwọn ò fẹ́ ru ẹkùn ṣe fídíò tẹ́ fẹ́ wò yìí fídíò yìí jẹ́ gbogbo ọmọ Yorùbá tó bá nífẹ̀ẹ́ sí ilẹ̀ Yorùbá fídíò yìí ó máa tú àwọn àṣírí kọ̀ọ̀kan ìdí tí wọn ò ṣe fẹ́ ìrù ẹkùn ìdí tí wọn ò ṣe lè fẹ́ ìrù ẹkùn láéláé ṣé wọn pé they are backward people nílẹ̀ Haúsá náà fẹ́ ṣe state police àwọn Fúlàní bọ́ta wọn láwọn fẹ́ state police wọ́n tẹ́ Yorùbá wùwà tó bá rìnrìn Haúsá wọn ò ní fi tó bá rìnrìn kìíní kan wọn ò ní fi Haúsá lọ abẹ́rẹ́ máa ń pòwe yẹn tí Yorùbá ṣe ń kọ̀kọ̀ kò ní máa kíyèsí ẹ̀ńkùlé okay ẹni tí wọ́n fẹ́ ṣe láti mú security wá sí ilẹ̀ Yorùbá àbí sí Nàìjíríà entirely they will be against it they will say it's against the north o it's against the north o náà ọmọ Fúlàní they are saying bàtọ́ fẹ́ dàrú ẹkùn kalẹ̀ àwọn ti sọ́ngbà yẹn wípé wọ́n máa fi máa threaten Muslim ni wọ́n máa fi máa threaten Islam ni ṣé àwọn Christian ẹ̀yin tẹ́ jẹ́ Christian mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ìgbà tí wọ́n fẹ́ dàrú ẹkùn kalẹ̀ báwo lẹ ṣe feel ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe ìgbà tí wọ́n fẹ́ dàrú ẹkùn kalẹ̀ báwo lẹ̀yin ṣe feel ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe nǹkan kan tẹ́ ẹ̀ tí ẹ̀sìn kankan ìgbà tó fẹ́ dàrú ẹkùn kalẹ̀ báwo ló ṣe rí lára yín wọ́n ti yẹ pé ìsìláàmù yìí ni tó bá fẹ́ ṣe léyìn ìṣe wọ́n máa fi kíní kan ìsìláàmù ní o kíní kan wọ́n máa fi takò ìsìláàmù ní o everything tó bá fẹ́ ṣe wọ́n fẹ́ fi takò ìsìláàmù ni why tí ẹ bá ní hidden agenda ṣùgbọ́n hidden agenda yẹn mo ti gbé fídíò ẹ̀ wá o bí wọ́n ṣe sọ fún yín pé kẹ́ ẹ pa wá kẹ́ ẹ jí wa gbé kẹ́ ẹ gba jísíà àwọn fásitì tó wà mo ti gbé wá fáwọn ọmọ Yorùbá so wọ́n lè mọ reason tẹ́ ẹ̀ ṣe fẹ́ ru ẹkùn ìwọ ọmọ tó lọ fẹ́ ru ẹkùn wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ náà dẹnu olóyè tó dẹ̀ ẹ̀mọ Ìgbòho ṣàná máa wá sọ̀rọ̀ di táwọn ṣe fẹ́ ìrù ẹkùn kí lẹ̀ ṣe tàbí dárò ẹkùn kalẹ̀ gbogbo èèyàn máa gbọ́ ẹni ẹ̀yin tèmi mo kí yín lẹ́ẹ̀kan sí kí ni dé. àwọn ò fẹ́ ru ẹkùn nílẹ̀ Yorùbá o ìjọba ò tí ì approve ru ẹkùn kó wà official ẹ wá dúró aburú tẹ́tí fi ń dánwò gbogbo wa a rí lọ́jọ́ kìíní àná táwọn táwọn tí wọ́n kóra wọn jọ síbẹ̀ tí wọ́n lọ àràzì àwọn Haúsá tí wọ́n lọ jẹ́jẹ́ tí wọ́n kí lẹ́lẹ́ bá lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀bá wọn náà ìfúnpá lápá wọn ṣé nǹkan tẹ́yìn kó kiri kò jù yẹn lọ ni ṣẹ́yìn ní training ground ni kò kí ṣoògùn lẹ́kẹ́mìlẹ́ nínú ru ẹkùn yín ni kí ni nǹkan tẹ́yìn ṣe nínú ru ẹkùn yẹ tí wọ́n lè ṣe nínú Àmọ̀tẹ́kùn tó fi jẹ́ pé dandan ìrù ẹkùn gbọ́dọ̀ wà a fẹ́ ìrù ẹkùn nílẹ̀ Yorùbá yìí rárá tí kò tí wà official ọ̀gá wọn ti sọ pé ẹgbẹ́ kan ló lè wá campaign níbi kan ẹgbẹ́ kan lè wá campaign a fẹ́ ìrù ẹkùn nílẹ̀ Yorùbá yìí òun ni wọ́n ti protect criminals ó túmọ̀ sí pé téèyàn bá ti jọ́ darán sí ó lè dáná lẹ́nu wí ẹ̀ sáti lọ lẹ̀dí àpòpọ̀ mọ́ wọn wọ́n máa protect ẹ ṣebí nǹkan tẹ́fẹ́ máa fi ẹgbẹ́ ìrù ẹkùn yín ṣe nìyẹn àwọn ò fẹ́ ìrù ẹkùn nílẹ̀ Yorùbá yìí o a fẹ́ rárá ẹjọ́ nítorí Ọlọ́run ìjọba gbọ́dọ̀ approve ẹ o àwa náà mọ reason tó ṣe wà ní pending wọ́n mọ̀ pé wọ́n fẹ́ lò yín fún 2027 election immediately tó bá ti lọ I'm sure they are going to disapprove it
ìwọ tó bá full tó yẹ òpè lórí máa lérò pé ìwé ẹkùn ti stand ìjọba ò tí approve ẹ̀ ìjọba gbọ́dọ̀ approve ẹ̀ ẹ má approve àwọn eléyìí o àwọn hooligans àwọn touts àwọn criminals ni wọ́n kóra wọn jọ sí díẹ̀ àwọn tí wọ́n fẹ́ máa wà ọ̀daràn kí wọ́n máa sásá bẹ security agency kan àwọn ni wọ́n kóra wọn jọ síbẹ̀ a fẹ́ ìrù ẹkùn nílẹ̀ Yorùbá a fẹ́ Àmọ̀tẹ́kùn ti tó wa Àmọ̀tẹ́kùn yìí tó ké. If you are wondering why tí wọn ò fẹ́ ìrù ẹkùn nílẹ̀ Yorùbá, this video is for you. Gbogbo ọmọ Yorùbá tó bá ń rò wípé kí ló dé tí àwọn people yóò fẹ́ ìrù ẹkùn, fídíò yìí gangan lẹ need. Tẹ́ bá ti wá ń wò tẹ́ bá pé ó make sense ẹ máa kọ sí comment section. Àwọn fídíò tí wọ́n ń wò yẹn wọ́n rò bóyá AI ni wọ́n mọ̀ pé kò kí ń ṣe AI. Àwọn èrò àwọn èèyàn pàtàkì láwùjọ àwọn ni wọ́n ń darapọ̀ mọ́ ìrù ẹkùn ní Abẹ́òkúta ní àná over 15,000 ọmọ Yorùbá àtàtà tí ò ní mísọ̀pù tí ìyá rẹ̀ ò yọ̀dí nínú igbó fáwọn ọmọ Fúlàní àwọn ni wọ́n darapọ̀ mọ́ ìrù ẹkùn. Yorùbáwùyí lórúkọ tèmi ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bàbá yín máa ṣọ́ àwọn short videos kan fún yín tẹ́ bá fi mọ̀ wípé àwọn people yìí kí ló dé tí wọn ò fẹ́ ìrù ẹkùn. Ẹ̀ka kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu Sunday Adéyẹmọ Ìgbòho ṣá number 1 kí ló ń jà fún. Àwọn kan láwọn ò fẹ́ ìrù ẹkùn èèyàn méjì ló ń bínú nísìn àwọn kan láwọn ò fẹ́ ìrù ẹkùn then ẹ wá wo ọmọ aládìkún kí ló ń jà fún. Now èní ni 27th of August 2026 ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 oṣù yìí náà tún ti ń lọ sópin ó bẹ́mi àti yín láyé ni ó máa fi wá sáyé lọ ni kò ní pẹ̀lú ẹ̀ lọ sópin láti ṣe Elédùmarè ẹjẹ́ àgbọ̀rọ̀ lẹ́nu Àdìsá náà. ẹni mo dín ẹgbẹ́ lu bàbá wa kálẹ̀ la lu bàbá ni ẹ mọ̀ gbó orí jílẹ̀ níbí ebi nìkan mọ̀ ní tẹ́tọ́ dẹ́gbẹ̀rọ ẹ dín ẹgbẹ́ toyúntoyún ẹni tó bá gbé owó fún yín ẹ jí gbé ẹ tún pa olóyìn ègé ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi ò tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head ẹ pè àwọn ṣé ara àwọn bàbá yín rè ẹ pèrè àyìnjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà fọwọ́ wọnú ẹ tí ó bá gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò lè wà fẹ́ni kankan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ń ṣe lò ń lù tí mo ń gbà fún àwọn aráàlú kan ẹ lè mọ ṣe lù mí kọsẹ́ mọ́ bíire kọsẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsàn o àwọn ìlú mi náà lè mú mi lọ́kùn ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó bá gbówó fún yín owó tẹlẹ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn kọ́kú fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n kẹ́ sọ fún pàbúrò rẹ̀ kan kábíyèsí lẹ̀ sọ bẹ́ẹ̀. ṣé ẹgbọ́n nǹkan tó lè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá sọ tí àwọn Fúlàní ẹ̀dẹ̀ ń confam wípé wọ́n jiyàn gbé toyúntoyún nínú wọ́n ní kán gbówó wá àwọn aráàlú gbówó lọ fún wọn wọ́n pa olóyún wọ́n pa aráàlú tó gbówó lọ fún wọn iye tó fẹ́ gbà náà gbé lọ fún wọn wọ́n wá fẹ́ nìkan lẹ̀. ìdí ẹyin gba ẹni ìwé ẹkùn wá jáde mo fẹ́ béèrè lọ́wọ́ yín nínú ká fẹ́ gàn kún àti ká yọ tẹ̀gàn kúrò ṣé ìjínigbé ìpànìyàn ńlẹ̀ Yorùbá ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀. mo kàn ń béèrè question yẹn ni o pé wọ́n jíyàn gbé ńlẹ̀ Yorùbá o wọ́n pààyàn o nígbà tí ìwé ẹkùn ti jáde ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀. tí kò máa sọ pé wọn ò fẹ́ ru ẹkùn ẹ̀yin ọmọ Yorùbá ọ̀ àwa ọmọ Yorùbá generally ṣáà fẹ́ ru ẹkùn àbá àfẹ́rù ẹkùn. mo wá fẹ́ sọ fún yín ìdí tí àwọn pípù yóò ṣe fẹ́rù ẹkùn ẹ máa farabalẹ̀ ẹ máa gbọ́ ìdí tí àwọn ọmọ Yorùbá ṣe fẹ́rù ẹkùn òun ni Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ṣe sọ yẹn ṣẹ́yìn tó ń pariwo páwò fẹ́rù ẹkùn yìí ẹ máa rí rí sí tí wọ́n ṣe fẹ́rù ẹkùn ẹ sọ̀rọ̀ sókè. ẹ dákẹ́ o àròyé tẹ̀ ń ṣe ẹ dákẹ́ àròyé tẹ̀ ń ṣe ẹ dákẹ́ àròyé tẹ̀ ń ṣe ẹ dákẹ́ àròyé tẹ̀ ń ṣe àwa mùsùlùmí kì í báyà ẹ dákẹ́ àròyé tẹ̀ ń ṣe.
ẹ dákẹ́ o irọ́ tí ẹ ń pa ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa ẹ̀yin mùsùlùmí lẹ ń pa àyàn ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa ìwé yín ló pa yín láṣẹ ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa súrátù Tàóbà ẹsẹ̀ 5 ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa ó ní kí ẹ pa aláìgbàgbọ́ ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa títí wọ́n á fi di mùsùlùmí ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa súrátù Muhammad ẹsẹ̀ 4 ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa ó ní kí ẹ máa jù wọ́n lọ́rùn ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa títí tí wọ́n á fi di mùsùlùmí ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa ẹ̀yin mùsùlùmí lẹ ń pa àyàn ẹ dákẹ́ irọ́ tí ẹ ń pa ẹ̀yin tèmi Allah kò kì í ṣọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà. ṣé o ti wá yé yín nísìsiyìí ó ti clear irú ẹkùn ìṣègèsì kó máa pa èèyàn kó máa jíyàn gbé kó máa kó ogun jàyàn kó máa tìyàn mọ́lé ẹ mú wọn ẹ pàdé wọn ní bùbá ẹ dú wọn lọ́rùn ẹ lọ ka Quran 47:4 ó ní ẹ mú wọn ẹ gba jísíà lọ́wọ́ wọn jísíà ní ransom. And these are the things they want to be practicing, or they have already been practicing it on our land, which we said we don't want. And Irekun security network come out categorically that we don't want any atrocity on our land. All this killing, kidnapping should stop. If not for Oloyesande Adeyemo Igboho Oòṣà, the founder of Irekun, wọ́n á ti pátá lọ lọ́hùn. Gbogbo àwọn lọ́yà alápàǹdẹ̀dẹ̀ àwọn lọ́yà wọn tó yẹ pé wọn ò níṣẹ́ méjì kéèsì tàlọ́lọ́run nìkan ni wọ́n ní tó dá sí ń gbọ́rọ̀ wọn pátápátá àti gbọ́ pé wọ́n ṣe kéèsì míì lẹ́yìn kéèsì tàlọ́lọ́run nìkan tó pé wọ́n ti tàlọ́lọ́run gbé lọ ni ohun tá à ń sọ ìkó la máa sọ. Now ẹ jẹ́ ká move forward because mo máa parí lẹ́rìn o àwọn ará òkè ọdẹ ti dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ àwọn arókè ọdẹ àwọn kàwú mi ẹkún o ẹsànkún lókè ọdẹ o ẹmọ tẹ fóònù ní kàrà ẹmọ sáná ní wẹ̀rẹ̀ ẹnìkadùkú mọ tẹ fóònù ní ẹmọ sọ̀rọ̀ ẹmọ gbéni sépè òkè ọdẹ dẹ ilé ẹmọ kùlù mi lójú àwọn náà challenge èyí everybody ti wọnú ẹ o òkè náà ti bá yín dá sí ó ti parí ó ti ẹ ti fi àtẹ́tẹ́ dì òkè ọdẹ ti bá yín dá sí tó wà lẹ́yìn ogun ti dé òkè ọdẹ mọ́ gbé di o ẹ̀yin kàwú mi wọ́n gbé àwọn ọkùnrin tó sì ń bá yín tán o táwọn obìnrin òkè náà bá yín dá sí ayé yín ó yẹ nìyẹn straight ní àwọn èèjà òkè ọdẹ fa wàhálà ṣùgbọ́n ẹ bá gbógun dé àdúró àmọ́ retí yín ẹ jẹ́ ká tẹ̀síwájú ẹ fẹ́ kí ẹ ṣe fẹ́ sún mọ́ wájú ẹ fẹ́ bẹ̀rù Ọlọ́run kí lẹ fẹ́ sún mọ́ wájú fún ẹ ti bá mi tẹ́tọ́ pọ̀ lórí show yìí ẹ ti láìkẹ́ ẹ mò ń bèrè lọ́wọ́ yìí ẹ ti subscribe sí YouTube channel Yorùbáwùyí ẹ mọ̀ ṣe báyìí ẹ dákun akálọ̀ ló ń rojọ́ ẹ̀pọ̀ akálọ̀ ló ní mí ẹ bá mi like show yìí ẹ kọ opinion yín sí comment section bóyá thank you lásán ẹ bá mi kọ sí comment section wetin kí ló ṣẹlẹ̀ kí ló dé òkè ọdẹ àmọ́ bọ̀ àpilẹ̀ rẹ̀ lórí sóyún náà lápilẹ̀ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ ká wo ohun tí wọ́n fẹ́ sọ wá dà ní ilẹ̀ Yorùbá. Now watch this. Ọlọ́run má jẹ́ kó go wa wọ mi, Ọlọ́run má jẹ́ kó go wa wọ òkun, Ọlọ́run má jẹ́ kí aráyé daṣọ bo ogun wa, kò ń ṣàdúrà àti ẹlẹ́yà lè gbà. Ẹ wo ẹlẹ́yà bó ṣe ń jọ́gì bọ̀, ẹ wo bó ṣe ń jọ́gì bọ̀, ẹ bó ṣe ń play bọ̀, ẹ bó ṣe ń ta, ẹ bó ṣe ń play, bó ṣe ń ṣe skills, ẹ rí ọmọ, ẹ rí. Bọ̀ mo lọ́gán tí wọ́n ti fi aṣọ gbogbo, tí wọ́n ti jẹ́ kí ògùn wọ òkùnkùn lójijì láì tí kú. Ẹ̀gìrì wọn ni wọn kì í fi àwọn ìṣègbèdú, wọ́n ti fi àwọn ilé ìṣègbèdú, ẹlẹ́yà tẹ kó máa play. Kó jẹ́ kó náà di ògiri láyé wọ́n ti bu gbogbo kan tó da àlàáfíà ara wọ́n ti bù mọ́lẹ̀ wọ́n ti daṣọ gbogbo wọ́n ti da ṣọgbọ́n ọjọ́ làwọn ẹ̀rí nǹkan ẹ̀wọ̀ ẹni lẹ́lẹ́yà tó ń pilẹ̀ bọ̀
wọ́n ti daṣọ bògo rẹ̀ wọ́n ti faṣọ dúdú wọ́n ti bògo rẹ̀ mọ́lẹ̀ ẹ ti rí nǹkan àwọn nǹkan tá à ń sọ nílé ẹ̀yìn wa nílé ẹ jí ẹ wo ògo ọmọ yín ayé ò ní daṣọ bò ó wọ́n ti daṣọ bò ó ògo yẹn ti wọ̀ ọ̀kùn báyìí kò sí kan tó fẹ́ ṣe mọ́ ibi tí a parí ògo rẹ̀ sínú ibi tí a parí tálẹ́ǹtì ẹ̀ sí wọn nu kí ló fẹ́ fi kọ́ ọmọ báwo ló ṣe fẹ́ kọ́ ọmọ rẹ̀ tó fẹ́ kọ́ ọmọ rẹ̀ bó ṣe ń play ball kò sí torí kò ní fẹ́ ṣí ojú kalẹ̀ kò ní fẹ́ lọ sí field kò ní fẹ́ lọ sí training mọ́ ògo ti wọ̀kùn ayé ò ní dáwọ́ bò ògo wa ògo wo ní wọ̀kùn lójijì o. ayé ò ní dáwọ́ bò ògo èmi àtàwọn ọmọ mi ayé ò ní dáwọ́ bò ògo ẹ̀yin náà àtàwọn ọmọ yín o ohun tí wọ́n fẹ́ sọ lẹ̀ Yorùbá dànù àṣìṣàtú òṣò àlà mùsùlùmí akírun ni ẹ mọye tí ọmọ yẹn ń mèkì ó ti ṣe fún ìyá ó ti ṣe fún bàbá ó ti ṣe fẹ́ bí ó ti ṣe fara ó ti ṣe fójúlùmọ̀ ó jẹ́ ògo òdílé ògo òlú ògo òrànlẹ̀ Yorùbá ọmọ òṣù àlà ni ọmọ wa ń lẹ̀ Yorùbá ni ìkànnì o àgbákò tí wọ́n fẹ́ gbé wọ ilẹ̀ Yorùbá lélẹ́yìí táwa ò dẹ̀ ní í gbà táà ní ṣe kí ni tí àwa ò ní í gbà á ní gbà fún yín ìdẹ́yìn ìgbà yẹn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ni yìí sọ. kan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ló bọ́ lọ́n bínú wáyé tí ọ̀wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun ọ̀yẹ́ ó ní bíríkìlẹ̀ àníyàn wọ́n ní iṣẹ́ kan yọ ó dé bẹ́ẹ̀ lọ́ba di pé foundation ṣọ́ọ̀ṣì lẹ́fẹ́ ṣe ọmọ ìyá mi ọ padà sílé ni o ó ṣe kí ni jama ọ padà sílé ni o kágbákò ọmọ sí ọ kí wọn náà má ṣe àgbákò torí tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn nítorí bí ọlọ́run ni nǹkan tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ yẹn ló bọ́ lọ́n bínú wáyé tí ọ̀wá ní bínú sáwọn tí wọ́n ń ṣe wọ́n ní wọ́n fẹ́ kọ́lé egungun ọ̀yẹ́ ó ní ìwọ lọ́fẹ́ bá wọn péyìntì ẹ̀ lọ́fẹ́ bá wọn kùn ún ọ̀fẹ́ gbé ọ̀dà lé má ti ṣẹ́gbà o. ẹ jọ torí ọlọ́mọ fọlọ́run bá bẹ̀yìn kí lẹ rí sí preaching yìí mo fẹ́ kẹ́ mi fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ mo fẹ́ mọ̀ bí ẹ̀ ń wo show yìí tọkàntọkàn yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ wo àgbákò tí wọ́n fẹ́ sọ lẹ̀ Yorùbá dà tọ́ba ní àgbákọ́mọdé ẹ wo àgbákò tí wọ́n fẹ́ gbé wọlé Yorùbá bricklayer tó ń wá àtijẹ àti mu tó bá ti wá dé ọ̀dọ̀ ibì kan tó ní wọ́n fẹ́ ṣe contract kan wà o bóyá bíi 500 million ní irú church of bàbá Adébóyè yẹn kó wọ́n agbẹ́dẹ́bẹ̀ kí tẹ̀ bú pé kékeré ká ní 1 billion wọ́n fẹ́ fún bricklayer tó fẹ́ ṣe tó bá ti wá débẹ̀ tó wọ́n ní ìkílẹ̀ fẹ́ kọ́ o a fẹ́ ṣe foundation ṣọ́ọ̀ṣì àbí ní bàbá ẹlẹ́bùúbọn yẹn ẹ wo ní bàbá yẹn àràbà Òṣogbo àràbà gbogbo ilẹ̀ Yorùbá mo kájẹ́kù kalẹ̀ mo dájẹ́ o gúgúlù sọ onísọ̀ bòjì fi lémi ṣe bùgbé o ajé ògúngúlù sọ yàhò dẹ̀dẹ̀ mi wá jókòó wá máa gbé pẹ̀lú mi tẹ̀bí tara ògúngúlù sọ káì tó bá ṣe mọ́fì ilẹ̀ Yorùbá mọ́fì Nollywood tó máa fẹ́ sọ̀rọ̀ babaláwo ẹ̀rí ilé náà ní gbin ṣin gbogbo ẹ̀ máa kán tóró a máa rin ṣin babaláwo ni bàbá ẹlẹ́bùúbọn o irọ́ burúkú tó pa fún wa ní Nollywood tó fi twist orí wa kó wá gbọ́wọ́ tó jẹ́ ọmọ mùsùlùmí débẹ̀ pẹ́tọ̀ ilé yìí o wọ́n bá wa kọ́ o bóyá 500 million la fẹ́ fún ẹ o tó bá wá nílé kí nìkan nílé babaláwo àbí ilé eégún náà fẹ́ kọ́ àbọ̀ fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì pásítọ̀ Adébóyè wọ́n ní kó yí padà kó máa lọ́lé kó má bàa ṣe àgbákò kágbákò má bàa ṣe ẹni pé no mi ò get it right ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gbọ́dá ní mùsùlùmí àti Christian oníṣẹ̀ṣe nínú fámìlì tí ẹ bá ní àbúrò tàbí ẹ̀gbọ́n tí wọ́n gbé kọ́ńtíráàtì ṣọ́ọ̀ṣì bàbá Adébóyè fún tó ń tó pé jẹ́lẹ̀ kìrìsìtẹ́nì òun ò lè ṣe tó padà sílé lẹ́yìn oṣù 6 tó wá pè yín pé àwọn nídìí gàrí àbúfẹ́ sanwó skul ọmọ ẹjọ́ torí Ọlọ́run kí lẹ máa ṣe ẹ kàn bá mi kọ sí comment section kí ni nǹkan tẹ́yin lérò wípé ẹ máa ṣe fún ṣe rí àgbákò tí wọ́n fẹ́ gbé wọlé Yorùbá
òun ni wọ́n ṣe fẹ́ ìwé ẹkùn. Kò sí preaching against Boko Haram, ajínigbé, agbésùmọ̀mí. Èló ni wọ́n fún tó fi ń join Boko Haram? Èló ni wọ́n fún tó fi ń join agbésùmọ̀mí? Ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ gba contract lọ́wọ́ Christian àbí oníṣẹ̀ṣe. Àṣà o, àgbákòmọ̀dé. Àgbá kan gan lélẹ̀ òtẹ̀ tí kò lágbà kó ti dàgbà kan. Now, ẹ já lọ sókè ọ̀dẹ̀. Ṣùgbọ́n ká tó lókè ọ̀dẹ̀. Ẹ jókòó dáadáa o. Ẹ wá popcorn. Òkè ọ̀dẹ̀. I am happy pé mo wá láti òkè ọ̀dẹ̀. Ẹ wá popcorn sí ẹ̀gbẹ́ kan. Ẹ bá rí Yorùbá Wuyì tó bá ń ṣe show tó bá sọ original ọ̀rọ̀ tó tẹ̀ sọ pẹ̀lẹ́ rìn mo bá ń lé ní ilé mọ̀ọ́ba. So ẹ ká kọ́kọ́ wo tó ṣẹlẹ̀. Àkọ́kọ́ polówó ọjà náà. Body Talk Accessories. Ó ṣáná wọlé tẹgbàrọ̀ gùdù lọ́dà. This is original. Wọ́n lù kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. Wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní Ṣọ́plọ̀. Àmọ́ wọn ò tẹ̀ wọ́n. Ẹja jọ tara wa lólobó yìí. Fún ẹni fẹ́ ojúlówó lace ní Vision Trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ Body Talk _accessories ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ni ti rìn ní ọtí kò ní lóòótọ́. Ní Mercedes deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀yin tí òkè òkun ẹ tẹ Body Talk _accessories UK ní Instagram àti TikTok. Lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo ntọ́ta tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk Accessories àṣírí àwọn tó dá quality mọ̀. Gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó day òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ibi ńlá ti lè rí lace lóríṣi bíi Swiss lace, dry lace, voile lace, cut lace, polish lace, HOH lace, HKG lace, Astra lace, exclusive babala luxury kì í gbó kì í ya kòkó júdà. Body Talk ó lọ fà gan o. Tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. Ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver. Jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀. Kì í bó kì í gbẹ̀ dànù. Bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí. Látòrí Brazilian jewelries, Dubai twin jewelries, 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk Accessories. Jewelries àti lace. Àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù. Fún alára tó tà. Ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ tẹ Body Talk _accessories ní Instagram àti TikTok. Gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí. Ẹ sá ti place order. Ẹ̀yin tòkè òkun. Ẹ tẹ Body Talk _accessories UK ní Instagram àti TikTok. Bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824. Body Talk Accessories ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. Tó bá ń ṣe show tó bá sọ original ọ̀rọ̀ tó lè sọ pẹ̀lẹ́ rìn mo bá ń lé ilé mọ̀ọ́ba. So ẹ ká kọ́kọ́ wo tó ṣẹlẹ̀. Àkọ́kọ́ polówó ọjà náà. Ẹni gbọ́dọ̀ ní discipline. Kì í ṣe pé kákẹ́ máa ṣe gàràgàrà kí àdúgbò tó dúró jẹ́ wọ́n ti train mi mo ti ní ID card. Federal government máa yan àwọn tó máa wá ṣe fún wa wá. Wọ́n train yìí gómìnà sọ̀fì tó máa kó wa sí wọ́n sì train yẹn. Tó bá ti ń parí train yẹn ní local government wọ́n mọ̀ fún kálukú ní ID card díẹ̀. Gómìnà ọdẹ ẹ̀sìn tó fún wa. Wọ́n fún wa ní báyìí. Wọ́n dẹ̀ mọ̀ sọ̀rọ̀ tó máa fún wa lóṣooṣù. Tí wọ́n mọ̀ fi support wa. Tọ́ra níyàwó alọ́mọ. ẹ bá jẹ́kù rẹ wá jẹ́kù àmọ́ ìkànnì ní ẹ̀yìn Ìlọrin ìkànnì ní ọlọ́wọ́ gbà wá lọ́wọ́ yín ẹ̀yìn jákujàku ẹ̀yìn ará Ìlọrin wọn níṣẹ́ tó yẹ ká ẹ̀sẹ̀ tí ó kàn lẹ́mọ̀ ọ̀rán lọ́rọ̀ kán lọ gbé tani Ọlọ́run nìbàdàn ẹ̀rọ repo sọ́kọ̀ lọ́bàdàn kán lọ gbé tani Ọlọ́run bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rọ repo wá sínú gbó lókè ẹ̀dẹ̀ níbẹ̀ láti wá gba àwọn kidnappers láti wá lé àwọn kidnappers wọ́n lé gbogbo rẹ̀ tán nínú ìlú ẹ̀ ń wòran wò èyí tí ó kàn lẹ́mọ̀ ọ̀rán ẹ̀yìn ìka burúkú yìí US máa mọ àbí kíná pé ẹ dákun ẹ torí Ọlọ́run ẹ jẹ́ àyíṣe aburú báyìí tẹ̀ lẹ́mìí Ọlọ́run kan ní ìka ní aláìda ní ìka ayé àtọ̀run ní US máa kán gbé ta lọ Ọlọ́run kán lọ gbé ta lọ Ọlọ́run nìbàdàn wọ́n lọ gbé ẹ lọ gbé ẹran ní ẹ lọ gbé ẹ wá fìyà jẹ ìka burúkú ìka nìyí Ọlọ́run yọ wá lọ́wọ́ yín jọ kan gbogbo àwa tẹ ń jẹ níyà ní gbogbo area Kwara South orí wa ó bí yín ẹ̀rọ owó ṣèkà mẹ́ ẹ̀rọ owó ṣe tó dáa ẹ̀ ń jẹ wá níyà ìyà ń jẹ wá lójoojúmọ́ gbogbo aráàlú ń ké gbogbo aráàlú ń pariwo ẹ̀rí kankan ṣe sí àmọ́ ẹ̀rọ owó repo sọ́kọ̀ kan lọ gbéyàn nìbàdàn ìka burúkú ó yẹ kán lù yín pa síbàdàn yẹn ni nígbà pé àwọn ará àbàdàn yẹn tọ̀ wọ́n tutù ó yẹ kán lù wọ́n pa síbẹ̀ ni ẹ dákun mélòó ní Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn ẹ fi Ìlọrin wé Ìbàdàn ẹ dákun ohun típa yín ò ká lẹ́mọ̀ sí típa yín ò ká mélòó ní Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn
ẹ dákun Ìbàdàn ò lè gbé yín mi ẹrù tí ẹ bá yín gbà tánikẹ́yìn náà lọ́bàdàn ẹ̀yin náà ò ìtọ́pẹ́ ẹ̀ lọ wọ́n bá rán mọ níṣẹ́ ẹrú àwọn àfitọ́mọjẹ wọ́n rán yín iṣẹ́ ẹrú náà ẹ̀yin náà ẹ lọ ó yẹ ká dá gbogbo yín lórí gbogbo ẹ̀yin ìkà lọ ní burúkú wọ̀nyí ẹ dákun Ọlọ́run ṣàánú gbogbo wa ní Nàìjíríà Kwara Ọlọ́run kúkú yọ wá ẹ dá sí Ọlọ́run yọ wá ẹ̀yin ìkà burúkú wọ̀nyí ẹ dákun à ń sọ lọ́tún à ń sọ lósì náà ẹlẹ́ẹ̀gbọ́ kí ló dé kí ló ń gbénu yín ganan ẹ̀yin ìkà burúkú wọ̀nyí ìkà nìyí bí ò bá là wá o àwa ẹ̀ṣẹ̀ Fúlàní ìran wa ẹ̀ṣẹ̀ Fúlàní gbogbo àwọn US máa náà ìran Fúlàní ni wọ́n bọ́ sí ń gbé wa ẹjọ́ ń pínwó bóyá ẹjọ́ ń pínwó ẹ̀ náà ni bí ò bá ti bẹ́ẹ̀ náà wọ́n ń gbé wa ìyà ń jẹ wá tó báyìí rí kan tàbí àmọ́ lágbára Ọlọ́run bí bá níṣẹ́ ìbá tiẹ̀ lé wọ̀ lọ́rin nítorí tẹ bá travel ìbásọ̀nà Ìbàdàn lẹ́lọ́ ní ìbásọ̀nà lọ́rin lọ́lọ́ra bọ́ náà Kwara Fàtúmí lẹ́lọ́ náà lágbára Ọlọ́run jí gbé ẹ̀yin náà ó sì sàn yálàyà owó tẹ bá jìyà mẹ́ dáadáa ẹ̀ mọ̀ bó ṣe rí ìkà burúkú wọ́n lọ gbé ẹnìkan ní Ìbàdàn tẹ bá gbé débẹ̀ lọ́rin lẹ́fẹ́ fìyà jẹ for nothing ẹ gbá kẹ jẹ́ kẹ dín ẹran léyà ni kẹ pa Ọlọ́run ṣàánú wa o gbogbo alájẹjọ ń sọ̀rọ̀ gbogbo àtàwà mí ni o àtàfà àti bàbá tó jókòó lẹ́yìn àwọn kan fẹ́ sọ̀rọ̀ kékeré. Ọlọ́run máa bí yín orí ìyà ó sì jẹ yín pẹ̀lú ìtẹ́ra wọlé láàárọ̀ yìí ẹ jí ìyà ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba lórí ibú olùsì gbogbo ìlú dàrú tán ìlú tú mọ́ wa lórí à ń pariwo lókè ọ̀dẹ lọ́tún à ń pariwo lókè ọ̀dẹ lósì à ń pariwo tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ẹ wá mú ẹ wá gbéra ẹni ta lọ́wọ́ ló kàn tẹ́ gbé ẹ sọ́ra yín di ẹ sọ́ra di nǹkan Ọlọ́run dààmú yín. àwọn kàwé mi ti dà sí o òkè ọdẹ ọmọkùnrin mi lójú àwọn kàwé mi ti dà sí ẹ mọ àwọn lépè ní hàn yìí ẹ̀yin eléré ibú dédé ẹ má gbé ní lókè ọdẹ mọ́ pọ́ ní ẹ má gbé ní gbogbo Kwara South ẹ mọ́ pọ́ ní ẹ dákẹ́ pín sókè ọdẹ sí lọ́rin lọ́yọ́ ọlọ́pàá ń dẹ̀dẹ̀ ọmú táyì ọ̀sọ̀ yíhun bí wàhálà ẹ̀ bá fokùn mẹ́ran lọ́rùn ẹ mọ́ gbé ní ẹ mọ́ pọ́ ní ẹ mọ́ gbé ní ẹ mọ́ pọ́ ní ẹ mọ́ gbé ní ẹ mọ́ pọ́ ní ẹlẹ́dàá ẹ bì yín ẹlẹ́dàá ẹ fìyà jẹ yín ẹ mọ́ gbọ́bọ̀ ẹ mọ́ gbẹ́jọ ìlú tún tán Lepa sí ti ìwé ẹkùn tó kọ́ ẹwọ́n bìnrin ẹ̀dàpẹ̀jẹ̀ padà wá dé tí bá sí ti ìwé ẹkùn tó kọ́ mi tí wọ́n ń dá àwọn ọba padà sórí àpèrè wọn ní Kwara South everybody wá ń sáwá sí Ìlọrin ẹ̀yin ẹni òfò ẹ̀yin agbénipo ẹ̀yin agbénipa ẹ̀yin ẹni ìyà wọ́n ń gbéyàn wọ́n ń pa àwọn èèyàn kálọ̀ lọ́ọ̀lẹ́ lọ́wọ́ gàgà mú àṣírí yín ti tú ẹ̀ lè fẹ́ rú ẹkùn irú ẹkùn ìṣe gays kẹpàyàn àfáànù lókè ọdẹ àwọn àfáà wà lókè ọdẹ àwọn àfáà gidi kírísítẹ́nì wà lókè ọdẹ mùsùlùmí wà lókè ọdẹ oníṣẹ̀ṣẹ̀ wà lókè ọdẹ wọ́n wà káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ṣùgbọ́n tí ẹ̀pá ni àwọn tó lé nínú Kùránì àwọn lẹ́ ń ta sí èrí kan tó ṣe tí bí etí ajá ẹ mú wọn ẹ ṣe wọn mọ́lẹ̀ ẹ pa wọn ẹ dè wọn mọ́lẹ̀ what lórí ilẹ̀ Yorùbá àwọn ṣe ẹranko ọmọ Yorùbá ò kì í ṣe ẹranko ẹ rí ìwé ẹkùn tẹ́lẹ̀ fẹ́ yẹn ẹ ti rí yẹn tó ń jẹ́ ìní ìwé ẹkùn lọ́tún lọ́sì ó ní wọ́n fẹ́ lò wọ́n fún political tools ni jẹ́ kán lò wá má wulẹ̀ bá wa káànú wọ́n fẹ́ lò ìwé ẹkùn fún 2027 after 2027 ọmọ àgbéwò ẹkùn kalẹ̀ filẹ̀ ta ló fẹ́ lò wá ṣebí ọmọ Yorùbá ni ṣebí Tinubu ni Àbátíkù ló fẹ́ lò wá ni wọ́n fẹ́ lò wá fún political something ni jẹ́ kán lò wá tó bá ṣe pé ọmọ Yorùbá ni yóò lò wá tí Tinubu bá lọ́wọ́ tàbá tó pààní bá ná Ọlọ́run ò ní jẹ́ kí bàbá yá nǹkan míì tó bá yá nǹkan míì ṣé wọ́n ní pé ọmọ Yorùbá ni wọ́n ní wọ́n ṣe Yorùbá láìsí Nàìjíríà mo jẹ́ kúkú gbé sórí iṣẹ́ òǹjọ́ wo bí ìtọ̀ yìí lẹ́nà ìyẹn ọ̀dọ̀ Tinubu bá ti kan èmi at least aláwọ̀ kọ̀ọ̀kan tó ti kó sínú òkè ẹ̀yin tó wá ń kó sókè fọlọ́wọ̀n ọba abẹ̀yìn ẹ tún lẹ̀ Yorùbá ṣe o bàbá Tinubu ẹ̀yin ọba wa ẹ jí lójú oorun ẹ má sùn o ṣé àwọn ọmọ kàrún gan ni àlè bàbá wọn gbé lọ for life o ìwò tí ewúrẹ́ wọn wọ alápàtà bí kókú ni o bí kí nǹkan ṣe Tinubu ló ń ṣe wọn o
bí kọ́kọ́ jí kan lọ kíní kan ti fọ ọkọ̀ ẹ̀mí ọ̀tá ẹ̀já òun ló ń ṣe wọ́n o kó lè bá kó ìyà fún ilẹ̀ Yorùbá. ẹ̀yin àgbà ẹ má fọwọ́ lẹ́rán o ẹ má sùn lè má jẹ́ kó sórí ẹ̀ o àwọn ọmọ kàwọn gan ni wọ́n ya wèrè ju màálùú lọ o wọ́n dẹ̀ ní bákọ̀pọ̀ àwọn èèyàn wọn. ṣẹgbẹ́ yẹn dákẹ́ bí odò tí ò lè gbé ni lọ yìí irọ́ ni tó ń wò sù bí àgùntàn tó fẹ́ fi bọ́ fá irọ́ ni ọgbọ́n inú wọn ète inú wọn ó pé ẹgbàágbèje ní ẹ̀yìn àgbàgbà Yorùbá lẹ́yìn sí gbọ́dọ̀ dákẹ́ ẹ̀ sí gbọ́dọ̀ wò wá ràn Tinubu cannot be there forever. Limited time ni is either 4 years or 8 years after 4 years or 8 years kí ló máa jẹ́ fẹ́ẹ̀tì ọmọ Yorùbá kí ló máa ṣẹlẹ̀ sí ọmọ Yorùbá torí bẹ́ẹ̀ ní Tinubu ṣe wà yẹn tí ẹ bá gbàgbára tó lọ́wọ́ àwọn wèrè yìí ká dá dúró kó ní kálukú dúró láyè ká ṣe kọ́lọ́múdọ́mù yẹ ẹ̀ gbé tó wọ́n fọ́ òtítọ́ sí gbẹ̀gìrì ẹ ti ra àyà kalẹ̀ fún generation Yorùbá tó kù tó ń bọ̀ o tí ẹ bá make it while the sun shine ẹ ti plant ìyà kalẹ̀ fún ìran Yorùbá tó kù tó ń bọ̀ the best ni pé kó ní kálukú dúró láyè ẹ̀ àmọ́ wèrè yìí a lè bá wọn ṣe o ṣé nǹkan ti fẹ́ Yorùbá ti fẹ́ wọn wọ́n ti ń bí ọmọ adẹ̀gbọ́n tìgbà tó ń jà ń jọ̀wọ́ tí kan ni wọ́n sọ wípé 70% ìyàwó àwọn ọba tó wà nílẹ̀ Yorùbá ni wọ́n ti bá sùn làwọn Fúlàní ẹ tó bá mọ Fúlàní tó ti bá gba àwọn ìyàwó ọba Yorùbá sùn ẹ bá mi kọ sí comment section tó ń búra wọn jọ̀wọ́ wọ́n ní kó bọ́tà kó wá debunk ẹ̀ kò bọ́tà o kò lè debunk ẹ̀ o tó wọ́n ní àwọn máa mention àwọn olórí tí wọ́n ti bá sùn wọ́n ti ṣe Fúlàní breeding sí inú ààfin àwọn ọba wa irú àwọn ọmọ tí wọ́n bá sùn tó bá yà wọn sùn yẹn wọ́n máa dàgbà lọ́la tí wọ́n bọ́ sórí àpèrè àwọn ọba tó mi tó pàpèrè àwọn bàbá wọn tí wọ́n máa dalẹ̀ Yorùbá láàmú bí ará bí tí wọ́n máa fìtínà tó máa fòró lẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ ti rí èèyàn bá wẹ́ lọ ṣe DNA test fún gbogbo àwọn ọmọ tẹ́ ń bí láàfin àìṣe DNA test yẹn ẹgbẹ́ kan tiẹ̀ nìyẹn wà ẹ jẹ́ ká dá dúró ǹdá ló máa pèrè ẹ̀ lẹ́rú o akèrègbè ló máa jù tó ti máa fokùn mú un tabalọ́mọ tó fẹ́ ya ẹ̀hàn ọ̀nà nílẹ̀ Yorùbá àwọn bàbá wa ní mọ̀ye máa ń ṣe tó ń lé tó bá ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà fún rẹ̀ ló máa jẹ́ ọ̀pọ̀ máa lè lòun àwọn tí wọ́n ń bọ̀ tà ń ṣe lọ́mọ Senegal làwọn ṣe ń pẹ́ nìkan kò tí okùn bọ̀ fún wọn lọ́rùn àwọn tí wọ́n ń bọ̀ tà ń ṣe ní Mali làwọn ti wá rí àgbákò ìbànújẹ́ yẹn ní ara wọn ẹ mọ̀ pé inú wọn ò dùn àgbákò ti ṣe wọ́n bóyá wọ́n ní tó máa ń fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá bọ ni Ọlọ́run ló mọ̀ tó máa ti pé fẹ́ pààyàn báyìí ẹ̀gbọ́n lórí ló ọ máa ṣe bí sùfà yóò ní ọ máa ṣe bí wèrè ẹ̀yìn àgbàlẹ̀ Yorùbá ẹ má sùn lé o ẹ má sùn kí ni mo sọ fún yín ẹ má sùn lé o mo sọ yìí mo dúró ná ẹ̀ tó bá wájọ ọmọ Yorùbá tàtà àfikún tàbí àyọkúrò tó máa fi sí ẹ fi sí tọwọ́ tí mo sọ tó bá mú yẹ́sì ẹ kọ̀ọ̀kan 1 tó bá wá mú no ẹ̀kọ́ 2 báyìí má ṣe lórí ètò wà yìí nìyí lórí ètò live show a máa wá bẹ̀rẹ̀ lórí short video náà fídíò tẹ wò tó bá mú yes ẹ kọ̀ọ̀kan 1 nìkan tó bá lè wá mú no ẹ lè kọ 2 tẹ bá wá ní ìtẹ́fẹ́ fi kún pé tọ̀ lẹ́yìn tó mú 1 o nǹkan báyìí mo fẹ́ fi kún o tó wá lẹ́yìn tó mú 2 o nǹkan báyìí mo fẹ́ yọ kú o ẹ lè ṣe you are free ẹ lè kọ comment 1 million ènìyàn kan ẹ má gbé láti like show yìí ẹ subscribe to YouTube channel Yorubawuyi kẹ́lẹ̀ máa gbọ́ bó bá ṣe ń lọ wèrè làwọn people yìí o ẹ̀yin tó bá tẹ́ bá mi dánlò tap send ẹ bá mi dánlò tap send ẹ lo promo code mi Abiola223 lákọ̀ọ́kọ́ tó bá fẹ́ send owó sí Naija direct deposit ni kò ní third party ẹ wo dán wò kó sì rí pé èrè lolúwa dán wò aṣẹ́wó ni mí aṣẹ́wó kí yín o aṣẹ́wó ni gbogbo owó là ń ṣẹ́ dọ́là ní pọ́n ẹni owó tó bá fẹ́ ṣẹ́ là ń ṣẹ́ ẹ fowó ránṣẹ́ sílé ẹ ṣe wá ń pàbó kí ẹ wá ẹ ìjọ́lè náà ṣẹ́wó wá sí rí lórí tap ẹ owó lọ sókè wàá rí owó lọ sílẹ̀ wàá rí ṣé ẹ̀ ń tètè bá mi ṣe kùdùsì fún yín o kùdùsì fún yín o ẹ má wàá jòyè aládàá nìkan jẹ ẹ sẹ́ǹdì ẹ̀ sí àwọn ọ̀rẹ́ yín ẹni kan lọ Abiola223 káwọn lè bá gba bónọ́ọ̀sì ni o ẹ ṣé mo dúpẹ́
And if you are coming across my page for the first time, no page Yaman Garao. I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ tó jọmọ lọ. Yolóyè tí ò pé méjì. Abẹ́ni ọmọ tí ò ṣe pààrọ̀ tó máa pààrọ̀ Abẹ́ni. Tó máa déwájú federal government. Tó máa sign ẹ̀. Ó máa déwájú Elédùmarè. Ọkọ̀ ìwé ẹkùn tó ń lọ yìí. Èbúté ògo là ń lọ. Restructuring is the best thing that will happen to this country. And if that is the only thing that Bola Tinubu achieves in his first 4 years in office, his name will remain indelible in the history. Once Tinubu lost election, no any Yoruba man will ever click to power again. Àwọn náà ti bọ́tà, I don't call them, they are Fulani, the Fulanis are out now. Wọ́n sọ wípé even vice president ló kéré jù, Yorùbá ò ní débẹ̀ láéláé, talk less of presidents. Make Nigeria one. We don't. Nigeria is not one, and it can never be one. Even though èmi ò believe nínú one Nigeria, because I'm gonna play one video fún yín nínú show yìí tí bàbá wa kan ti bọ́tà pé Nigeria is a fraud. President Tinubu is better. In fact, if he runs only one time and he brings this temperature down, his name will go down in history. But if he does not do anything in the next 6 months about restructuring, and he goes to use all the money to run election in 2027 and he wins, and then what? Me personally, I do not vote for Tinubu because I already know the nature of Yoruba. They are hypocrites. To stop Yorubanizing the positions of Nigeria. Every position now is being put in place for Yorubas. And if you remove and now someone Igbo man, the next person Yoruba, he should stop Yorubanizing Nigeria. Tell him, if you know him, is to restructure this country. If a Yoruba man shake your hand, he mean maybe or no. Ní ìjọba tí Bọ́lá Ahmed Tinubu ń ṣe wípé ìjọba Yorùbá ló ń ṣe wípé gbogbo tó ń jẹ́ kàbá nílẹ̀ Haúsá ó náà ni Bọ́lá Ahmed ti fẹ̀yìn kíní ọ̀hún janlẹ̀ wípé ìjọba tí Bọ́lá Ahmed Tinubu ń ṣe wípé kò fẹ́ àwọn níbi kankan ni wọ́n wá ní ìbò tó ń bọ̀ lọ́nà yìí wípé Tinubu máa fìdí rẹmi ni wọ́n ní àwọn ò ní dìbò fún Bọ́lá Ahmed Tinubu wọ́n ní kódà kò ní wọlé wọ́n ní tí Bọ́lá Ahmed ò bá ti wá wọlé wípé látìgbà yìí lọ kò sí ìran Yorùbá kan mọ́ tí ó tún ṣe president lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní pé èyí táwọn ṣe yìí àwọn kó kíní ọ̀hún jẹ nítorí pé ń táwọn rò lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu kọ́ làwọn rí wọ́n ní pé bí Yorùbá bá ń sọ̀rọ̀ wípé tinú ẹ̀ sì yàtọ̀ nínú ètò kan tí wọ́n ṣe lórí ayélujára kan àti àwọn orí rédíò ìyẹn ni wọ́n ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ níbẹ̀ ni àwọn Ìgbò kan ti ń sọ wípé Bọ́lá Ahmed Tinubu ó ń Yorùbá láìsí Yorùbá ni òyìnbó tán ló ń bẹ̀ gan nìyẹn wọ́n ní Bọ́lá Ahmed Tinubu wọn pé ó ń Yorùbá láìsí Nàìjíríà wípé àwọn ọmọ Yorùbá nìkan ló ń kó sípò ó káwọn ọmọ Ìgbò síbẹ̀ bí òun bẹ́ẹ̀ náà ni kò kó Haúsá síbẹ̀ àwọn ni bí Bọ́lá Ahmed Tinubu ṣe ń ba lọ yìí wípé sáà tó wà yìí kó tó di pọ́tẹ́nu bẹ́ẹ̀ wípé kò sí bó ṣe fẹ́ ṣe o wípé àwọn Haúsá àwọn ò ní dìbò fún un àwọn Ìgbò náà sọ tiwọn wípé ìjọba Bọ́lá Ahmed Tinubu àwọn Yorùbá nìkan ló ṣègbè sí níbi tí àwọn ọmọ Yorùbá ti ń sọ wípé Bọ́lá Ahmed ọ̀hún gangan ò ṣe dáadáa ṣùgbọ́n ṣá o àwọn tó rí ọ̀rọ̀ ọ̀hún yé wọ́n ti fọgbọ́n àgbà wò wípé ntí Bọ́lá Ahmed Tinubu ń ṣe wípé kò tí ì síjọba kan lórílẹ̀‐èdè Nàìjíríà tó gbèrò orú ẹ̀ rí níbi tí ó ti ṣe structure tó yàtọ̀ nínú èyí tí wọ́n ti ká Buhari lọ́wọ́ kò tí ò rí kíní ọ̀hún ṣe wípé ẹnikẹ́ni tó bá ti gorí àlééfà ó náà ni àwọn tí wọ́n ń pè láwọn Fúlàní àwọn Haúsá tí wọ́n pera wọn ní kàbá wọ́n ní wọ́n á káwọ́ onítọ̀hún kò ní lè ṣe tí ó ṣe wọ́n ní ṣùgbọ́n Bọ́lá Ahmed Tinubu ó da èrò àti ìmọ̀ wọn rú gbogbo ibi tí wọ́n bá sí náà ló sì mọ̀ ó bá wọn lákùdé ó fi wọ́n lẹ̀ wọ́n wá ní Bọ́lá Ahmed Tinubu àwọn tó jẹ́ àmọ̀ràn bí ẹni tó mọ iye oyún náà gbé wọ́n ní ohun torílẹ̀-èdè Nàìjíríà yìí gbà náà ni restructuring ni bẹ́ẹ̀ ò bá gbàgbé a sọ lórí ètò yìí nípa pé Bọ́lá Ahmed pé gbogbo àwọn àgbà Yorùbá àwọn àgbà Àrèwá àti àwọn àgbà Ìgbò káàkiri tó fi kan ẹ̀dọ́ wípé ǹjẹ́ pípín Nàìjíríà tẹ́ wọn lọ́rùn bí tí wọ́n ìsọ̀kò táwọn lọ́rùn àtàwọn Haúsá tó pè nígbà náà tí Bọ́lá Ahmed sì fòǹtẹ̀lù kíní ọ̀hún wípé àwọn máa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ṣá o àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n sì máa ń wo òye ọ̀rọ̀ bó ṣe rí wọ́n ní Bọ́lá Ahmed bá parí ọdún 4 ẹ̀ tí ò bá ṣe restructure náà wípé àti wọlé Bọ́lá Ahmed Tinubu máa lágbára gan ni àti pẹ̀lú wípé bọ́ bá tiẹ̀ wá wọlé ọdún 4 tó ń bọ̀ tí ò bá tètè pín Nàìjíríà wípé bí ẹlòmíì bá sì fi lè gbà á ó bá jọmọ Haúsá ni àbọmọ Ìgbò wípé bóyá ni kíní wọn kàn án Yorùbá mọ̀ torí pé àwọn ọmọ Haúsá kan fọwọ́ tọ́lẹ̀ fọlọ́run ṣèrí wípé ọmọ Yorùbá kankan àwọn ò ní jẹ́ dépò mọ́ wọn léyìí tí Bọ́lá Ahmed ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìṣe ló tà wọn lọ́mọ ẹ̀kàn fọ́ wípé kíní ọ̀hún ò sì gbé sọ́dọ̀ tàwọn ni ṣùgbọ́n ṣá o Pásítọ̀ Fẹ́mi Emmanuel nínú ètò wọn kan tí wọ́n ṣe ni wọ́n ti ń sọ pé ẹni tó bá mọ Tinubu kó bá mi sọ fún un àfi kó restructure Nàìjíríà bàbá mi Yorùbáwuyì náà wá jáde lórí kíní ọ̀hún níbi tí wọ́n ti fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá tẹ́tí gbọ́ bí màmá Yorùbáwuyì ṣe ń sọ̀rọ̀ ọ̀hún wípé àṣà o bó la ṣe fẹ́ ṣe ẹni pé ọmọ Yorùbá kankan ò ní dépò mọ́ bá a ṣe sọ wípé ọ̀kan ni wá lórílẹ̀‐èdè Nàìjíríà
níbẹ̀ ni wọ́n ti sọ wípé àfi ká pé kinní ọ̀hún ni o pé Tinubu ò gbọdọ̀ ṣàṣìṣe àfi kó wá bí ó sì pé kinní ọ̀hún ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ àwọn tí wọ́n sì sọ̀rọ̀ ń bẹ ẹ gbọ́ gbogbo ẹ̀ níbi tí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ lórí restructuring àti lórí ètò ìdìbò ìyẹn Tinubu padà sórí àlééfà táwọn Haúsá sọ pé àwọn ò ṣe wọ́n tiẹ̀ ní mélòó gan ni South West ọ̀hún wípé àwọn làwọn ń dìtàmí ìbò èyí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n fà wọ́n fọ́nrán ọ̀hún wá níbi tẹ́ ti wo àwògbádùn kìíní ọ̀hún níbi tí wọ́n ti ń interview àwọn èèyàn ọ̀hún lórí tẹlifíṣàn àti lórí rédíò àti lórí ayélujára gbogbo bàbá wa jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wá ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ ní bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ bá wa dọ̀rẹ̀ káà náà ó sì bá yín dọ̀rẹ̀ ẹ̀ wá mọ́ gbàgbé o láti tẹ aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ tó rà aago ọ̀hún gan ni ọ̀mọ̀ àrùn yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ìṣọ̀kan ọmọ Yorùbá ló jẹ wá lógún bá a ṣe máa lómìnira ara wa náà ló jẹ wá lógún níkànnì yìí ẹ̀yẹn sáà tẹ subscribe button síbẹ̀ kẹta aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kájọ jàjà òmìnira kájọ rómìnira òun gbà ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀ kágbọ́n tí màmá wa Yorùbá wuyi sọ àti ohun tí àwọn èèyàn sọ lórí ẹ̀ ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀. Do we have to go for Atiku that is going front and back or are we to go for Obi tí èèyàn tẹ̀ mọ̀ nǹkan tó ń ṣe ń tiẹ̀ mo bí ní pé Tinubu náà the only option tá a ní àwọn náà ti bọ́tà I don't call them no they are Fulani the Fulanis are out now wọ́n sọ wípé even vice president ló kéré jù na Yorùbá ò ní débẹ̀ láéláé talk less of presidents the system of cabals the system of kawajeri monjiri the system of backwardness is shaking in Nigeria and that is why the resistance is loud and it's getting louder before you know it before 2027 it will be the loudest wọ́n tó bá wọ́n ní Tinubu máa lose election 2027 mi ní àṣà o wọ́n tó bá lose ẹ̀ tán wọ́n ní vice president ló kéré jù wọ́n ní Nàìjíríà ilẹ̀ Yorùbá ò ní débẹ̀ ní Nàìjíríà talk less kọ́ máa di president wow then why all this resistance why all this loud why all this noise why tó ń pariwo yes they are saying Tinubu this Tinubu that. The president should stop Yorubanizing the positions of Nigeria. Every position now is being put in place for Yorubas. And if you remove and now someone, Igbo man, the next person, Yoruba, he should stop Yorubanizing Nigeria. Nigeria does not belong to Yoruba. Everywhere Yoruba. It belongs to all of us. Even though Emi believe in one Nigeria, because I'm gonna play one video fún yín nínú show yìí tí bàbá wa kan ti bọ́ta pé Nigeria is a fraud. Àwọn people want to marginalize wa for so long. Everybody làwọn minority yìí ń control and they don't have the audacity the F13 láti bọ́ta wípé Yorùbá ò ní di vice president they put am as the president wow that's nice. Remember àwọn people yìí wọn ò fẹ́ Igbo ń bẹ o because they say Igbo as infidels wọn gbà kí Christian jẹ́ olórí wọn then ta ló ń fẹ́ fi síbẹ̀ so Fulani will be the president why and Fulani will be the vice president trust me tí ọwọ́ wọn bá fi lè tẹ èkú ìdà ní Nàìjíríà yẹn wọ́n máa bẹ orí anybody lọ ọmọ Yorùbá tá la máa dìbò fún ní 2027 nígbà tí wọ́n ti jẹ́ ká gba Yorùbá nation tàbá wá dìbò tán ní 2027 kí ló máa ṣẹlẹ̀ after 2031 àwọn kan ní kí Tinubu restructure Nigeria quick people are saying he should restructure Nigeria after restructuring Nigeria because I believe Nigeria was never structured wọ́n tó bá ti wà structured tẹ́tẹ̀lẹ́ ní máa restructure let us assume the structure unstructured is it ṣé ká pè ní country or market place fún àwọn bìrìtìkó ẹ̀yin bàbá wa ẹ̀rí pọ̀ fún ọ̀tìtọ̀ sí gbẹ̀gìrì kí ló tẹ̀yẹ kó ní ká dúkú ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ àwọn wèrè yìí àwọn ò ní fẹ́ Tinubu náà ò ní gbà but before I play the video ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka lẹ́kùn dédé àsìkò yìí according to the time tíṣó yìí bàbá yín Yorùbáwùyí lórúkọ mi kí lẹ lérò pé àwọn Fúlàní ṣe ń bọ̀tà tí wọ́n ní wọn ò fẹ́ Tinubu ní 2027 tí wọ́n ní ká má dìbò fún Tinubu ní 2027 kí lẹ̀yin rò lọ́kàn yín why are they resisting him why tí wọn ò fẹ́
wọ́n ìtàn wò pé one term president ní Yorùbá gbọ́dọ̀ ṣe. Subsidy has gone. Even though they are claiming they are not seeing the money. Atiku said he will remove subsidy in 2023. And after Tinubu removed subsidy, Atiku supported it. But today, Atiku wants to go for president again. And he said he will return subsidy. Tinubu said he is ignorant. Wow. Say about if you are a man of yourself, why are you changing your words? Atiku knows that this is the last chance for him. And Atiku will do anything, whatever it will take for him to become the president of Nigeria. Just to kick out Tinubu. And as just their brother just said now, because I will bring the video to you, that Yoruba will not even smell the vice president, not to talk of the president. Then what will be our fate after 2031? Kateni Tinubu wọlé. Ẹ gbọ́n tó mọ̀ táwọn ọ̀rọ̀ Awólọ́wọ̀ ti ṣe. Kí náà jẹ gbọ̀ lẹ́yìn ẹ̀. Ẹ jẹ́ ká wo fídíò yìí ná. Ẹ bá ti wá ń wo show yìí, ẹ wá gbé láti bá mi like ẹ̀. Ẹ fọ opinion yín sí comment section. Ẹ share fídíò náà. Ẹ jẹ́ ká wo. Direct message to people from Southwest. They have been calling us Northerners, all sort of our failing names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027. That even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, not the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest. My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never ever in your life trust a Yoruba man. He said, if a Yoruba man shake your hand, he mean maybe or no. While in your heart, he mean yes. While in his heart, he mean no. He said, if a Yoruba man nod his head, he mean no. They are hypocrite in nature. He said, never ever trust a Yoruba man. Our northern brothers, they make a great mistake. Me personally, I do not vote for Tinubu because I already know the nature of Yoruba. They are hypocrites. This is a message to you because we have already identified your hypocrite nature. My father told me, he said never, my Calabar lecturer told me never ever trust a Yoruba man because they have hypocrite nature. They have what they say and what they mean are two different things. Never ever trust them. They are hypocrite people in nature. This is a direct message to you. I'm just warning you, Yoruba people, that calling us all sort of names, insulting us on Twitter, TikTok, and Facebook will not make you to become a president 2027. Tinubu is OTP, one-time president. They behave like chameleons, and once they hijack power, their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria. That we are going to teach him a lesson. This is not oligarchy. You understand? If he insisted that he is arrogant, that he insisted that the tax reform must come to stay, we are going to teach him a lesson 2027. He's going to lose election. His state where he come from, Osun State and Lagos State did not vote for him. 2023 election. He did not win the election in Osun and Lagos State. Did not voted for him. Me personally, I did not vote for him. And this fight did not vote for him. He only got 8.4 million. This fight, four people came from the north. He did not even get a massive vote. You understand? Let me assure you people from Southwest that we are going to teach you a lesson. This is your hypocrite nature. We are going to teach you a lesson. You are going to lose election. And once a Yoruba man lost election, a Yoruba man will never ever rule this country. Even thinking of becoming a vice. Let me tell you, we are going to teach this Yoruba. This direct message to Yoruba land. Once Tinubu lost election, no any Yoruba man will ever click to power again. Politically, Mori Tinubu has the only option. But Yorubatically, kada dúró ni. Ẹgbẹ́ kan ní kó máa Yorùbá nice in Nigeria.
said they should not Yorubanize, Tinubu should not Yorubanize Nigeria. When Buhari Fulanize Nigeria, where is that man that is talking? No. President Bola Tinubu lacks the courage to take audacious steps. If it's on record that he's able to put this through, it will catapult him to the levels of the lives of Awolowo, Ahmadu Bello, and Nnamdi Azikiwe. I will tell you why I believe so. Remember, for the past 24 years, we've been struggling with the issue of removal of subsidy. He removed subsidy despite the fact that the removal of subsidy was not properly planned. It was an audacious step. Restructuring is the best thing that will happen to this country. And if that is the only thing that Bola Tinubu achieves in his first 4 years in office, his name will remain indelible in the history. Each region controlled 50% of every revenue that was generated within their domain. 30% was paid to the central port and 20% to the federal government. The exclusive list then was limited to just provision of external security and the foreign affairs. And that was why we had the Granite Pyramid of the North, the textile, the cotton and everything. In the old Western Nigeria, we had